Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣàlàyé wípé kò sóòótọ́ nínú ìròyìn tí ó ń lọ wípé àwọn afẹ̀míṣòfò tó jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ kú ní abúlé Yàwọ́tà àti Ahoro Ẹ̀ṣẹ́ẹ̀lẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé wọ́n fi ẹ̀mí àwọn àmọ̀tẹ́kùn ṣòfò, ṣùgbọ́n tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣàlàyé pé lóòótọ́ ni wọ́n ṣe àwọn àmọ̀tẹ́kùn kan léṣe lásìkò tí wọ́n fẹ́ lọ kojú àwọn afẹ̀míṣòfò náà láti lọ gba àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí kó wọnú igbó lọ. Kì í ṣe ìròyìn mọ́ pé lọ́jọ́ 15 ní oṣù karùn-ún ọdún tá a wà yìí, the 15th of May 2026, ó ní àwọn afẹ̀míṣòfò ni wọ́n ya wọ iléèwé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lábúlé Yàwọ́tà àti abúlé Ahoro Ẹ̀ṣẹ́ẹ̀lẹ̀ tó wà ní ìlú Ògbómọ̀ṣọ́, níbi tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n tó bíi 39 pupils, èyí tí púpọ̀ nínú wọn jẹ́ ọmọdé tí wọ́n ti jí wọn kó, tó sì tún jẹ́ pé nínú àwọn olùkọ́ tó wà nílé ìwé náà, olùkọ́ 7 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jí kó, bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti dóńgbò kan bí ewúrẹ́. ìyún alàgbà Michael Oyèdókun tó sì ti pàkan sílẹ̀ kan tiẹ̀ tó kúrò nílé ìwé tó ti ń jí wọn kó, ìyún ọ̀gbẹ́ni Joel Adéṣíyàn tó fẹ́ gbìyànjú láti sá lọ mọ́ àwọn báńdíìtì náà láti sá mọ́ wọn lọ́wọ́. ṣá o, ní báyìí níṣe ni ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti ìpínlẹ̀ Ọ̀yọ́ iná máa fa àtẹ̀jáde síta láti jùpọ̀ ọ̀rọ̀ lu gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba ìgbé wọn ṣe dáadáa tó lórí ètò ààbò àwọn ọmọ tí wọ́n jí kó. Bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó di mọ̀ wípé bí gómìnà Ṣèyí Mákindé bó tún ṣe ń sọ wípé àwọn àmọ̀tẹ́kùn 200 àmọ̀tẹ́kùn officers náà ti pàdánù ẹ̀mí wọn, ó ní eléyìí jẹ́ nǹkan tó burú. Ó yẹ kí ó jẹ́ kí gbogbo ayé mọ̀ tí kì í ṣe pé ọ̀rọ̀ ọ̀hún yóò ṣe máa jáde síta láti bí ọdún 6 tí wọ́n ti dá ẹ̀ṣọ́ ààbò àmọ̀tẹ́kùn tí wọ́n ti dá sílẹ̀. Ṣùgbọ́n nígbà tó ń fèsì, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nípasẹ̀ kọmíṣánná ọ̀rọ̀ ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọmọọba Dọ̀tun Oyèládé jẹ́ kó di mímọ̀ pé ẹgbẹ́ òṣèlú APC wọn mọ nǹkan tí wọ́n ń sọ rárá àti rárá. Ó jẹ́ kó di mímọ̀ wípé àmọ̀tẹ́kùn tí Mákindé ní wọ́n kú kì í ṣe àwọn afẹ̀míṣòfò tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ akẹ́kọ̀ọ́ l'Ógbómọ̀ṣọ́ ló pa wọ́n. Kódà ó ní wọn pa àmọ̀tẹ́kùn kankan níbi ìṣẹ̀lẹ̀ Ògbómọ̀ṣọ́. Ó ní tó ṣẹlẹ̀ ni pé àwọn àmọ̀tẹ́kùn kan tí wọ́n fẹ́ gbìyànjú láti lọ gba àwọn akẹ́kọ̀ọ́ náà, wọ́n kàn ṣe wọ́n bá wọn ṣe wọ́n níṣe, ṣùgbọ́n tó ní òsẹ́ni tó kú. Bẹ́ẹ̀ ni Dọ̀tun Oyèládé wá jẹ́ kó di mọ̀ wípé àwọn àmọ̀tẹ́kùn 200 tí Mákindé náà kú látọdún 6 kì í ṣe páwọn afẹ̀míṣòfò ló pa gbogbo wọn. Ó láwọn míì wọ́n kú látara àìsàn tó ṣe wọ́n àti àwọn nǹkan míì tí kì í ṣe pé bóyá afẹ̀míṣòfò pa wọ́n. Ó wá kan sára sí Mákindé ọ̀gá ẹ̀ wípé àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀yọ́ ló dára jù ní gbogbo ilẹ̀ Yorùbá. Ó ní èèyàn bíi 2,500 2,500 personnel ní àmọ̀tẹ́kùn táwọn gbà. Ó ní mọ́tò bíi 181 vehicles làwọn rà fún wọn tán ń lò báyìí, àti ọ̀kadà 450 motorcycles ní àwọn àmọ̀tẹ́kùn náà ni wọ́n ń lò ní àsìkò yìí.